gbogbo ẹni tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní channel wa Olóòtọ́ TV wọ́n ní tá bá dá ogún ọdún yóò pé tá bá dá ogún oṣù yóò kú lọ́jọ́ kan ní àti wà ní bí ètò ìwúyè bàbá wa Aláàfin Ọwọade Abimbọla Ẹlẹwu ẹ̀tùwà ẹ wo Ọ̀yọ́ gbàlejò tẹ́ bá wo ọ̀tún tẹ́ bá wo sẹ́rí báwọn yẹn ṣe pọ̀ lọ ẹ má wọrí gbogbo ohun tí ó yẹ kẹ́ ẹ rí fún àǹfààní nígbà tẹ́ ẹ wà gbogbo ẹ̀ lájẹ̀ kẹ́ ẹ rí ṣùgbọ́n ibi ìdí gan o ẹni tó tún mú páàsì lọ́wọ́ gan-an kò rọrùn fáwọn náà gan láti wọlé ẹ wo ẹ fà balẹ̀ àgbàdo ara wa. Bàbá mi. Kábíyèsí lọ. My brother is a I don't even think that man was here. Peace, prosperity, and endurance over your wise stewardship in turn around. Your Excellencies, our royal fathers, as we gather in this sacred city, we are reminded of the weight of our history and the significance of this moment. We are the custodians of a tradition that values of honor, integrity, and service to our people. We are the guardians of a legacy that has produced some of the most remarkable leaders in African history. And we are the beneficiaries of a heritage that has equipped us with the wisdom, the resilience, and the determination to overcome any challenge. As we celebrate the coronation of our new monarch, it's an opportunity to reaffirm our commitment to these values and our determination to build a brighter future for ourselves, our children, and generations to come. Your Excellencies will take two goodwill messages. And the very first goodwill message will come from Oyo Central, distinguished Senator Yunus Akintunde
will deliver the very first Goodwill message here today. A round of applause for him as he comes forward. Right after distinguished Senator Yunus Akintunde, we have a woman who once sat on that same seat in the Red Chamber. Distinguished Senator Monsurat Somonu. She will be coming right after Distinguished Senator Yunus Akintunde. One more time, a round of applause for Distinguished Senator Yunus Akintunde as he comes forward. Eunice Abiodun Akintunde, ẹ káàbọ̀ sáàrin wa. Bákan náà ni ọmọ ọbakùnrin Akeem Adéyẹmí, ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò Skilẹ̀, ẹni tó ń ṣojú ẹkùn ìdìbò Àrígbùngbùn Ọ̀yọ́ ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Your Excellency, the Executive Governor of Oyo State, Engineer Oluseyi Makinde, Your Excellencies, the Deputy Governor of Osun and other present here today, the Ọwọades, Your Highness, the Sultan of Sokoto, other Kabiyesis here, the Ooni of Ife. I can recognize the Oluwa as well, the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ and others, the representative of Olúbàdàn, the Ọ̀yọ́mèsì present here, distinguished ladies and gentlemen. It's a great honor standing together with my brothers, representing the political office holders from Oyo Town in Oyo Kingdom, giving this goodwill message on this special occasion, which the kind of which we witnessed last 54 years ago. That was January 14, 1971. 54 years ago, we witnessed this kind of occasion last. It's a great honor and special privilege that we are alive to witness this one again today. We are here to give the Yoruba and Nigerians an assurance about the new Alaafin of Oyo Kingdom. I can say here loud and clear that 23 months ago, nobody can beat his chest that today will be today. But I have it on record that the new Alaafin sent us a message which my brothers can confirm 23 months ago, precisely on the 5th of May 2023, promising us that we need to collaborate for the development of Ọ̀yọ́. Ẹ̀yin ìyá àti bàbá wa ní Ọ̀yọ́, ohun tí mò ń sọ ni pé òní ló pé ọdún kan àti oṣù mọ́kànlá tí ọba tí Ọlọ́run yàn fún wa lọ́yọ̀ọ́ fi ìránṣẹ́ ránṣẹ́ sí wa, ó sì wà lọ́wọ́ mi bí mo ṣe dúró yìí. Tẹ́nìkan ò sì lè fọwọ́ sọ̀yà ńjọ́ náà wípé ọjọ́ òní ó wáyé àbí yóò ṣojú òun. Àmọ́ wọ́n sọ níjọ́ náà wípé a Canada-based well-wisher, that was how Kabiyesi introduced himself to us. He's in good contact with some agencies in Canada, and some equipment will be sent down to you people on primary health care and not medical facilities. If we are so lucky to have Alaafin here today, our goodwill message is that the Oyo son and abroad, Yoruba, Nigerians son and abroad should join hands to assist this town to move forward. And it's our special prayer that the new king will live long. Shall I all say amen? Wetin mo sọ ni wípé àdúrà wa ni wípé ẹ̀mí ọba wa ó gùn, ìgbà wọn ó tù wá lára, Ọ̀yọ́ ó tẹ̀síwájú ní ayé wọn. Àwọn fi Ọlọ́run bẹ Ọlọ́run wípé lẹ́yìn ìjókòó ti èní, ìjókòó tẹ́ bá tún bá wa jókòó lọ́yọ̀ọ́, ìjókòó kápítà ni. Ẹ ṣàmì èèyàn Ọ̀yọ́, ẹ ṣe àdúpẹ́ o. Àdúpẹ́ ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yìí. Wọ́n tó sọ ìjókòó eléyìí ṣe pàtàkì púpọ̀. Thank you, distinguished Senator. Gbólóhùn ẹyọ mẹ́ta péré náà ni. Bí òbí ni ọba bí ni, tí òwò ni òṣòwò ni, kí láàrin gbẹ́jọ́,
ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí ọba ó lòun bí ni ó lòun wó ni tí ọ̀gbáyé láàyè láti fẹjú tọ́tọ́ mọ́ba ibi tí bàbá wà ibi tí màmá wa bá wà ń bẹ̀ ẹ dẹ́kun ẹjọ́ bá mi pàtó fún màmá wa ìyá ọba ẹ ṣe púpọ̀. Would now like to bring to the microphone distinguished Senator Monsurat Somono. Someone says she sat on that seat in the same red chamber way before Senator Yunus Akintunde. So wọ́n ní màmá ló senior, àyè bẹ́ẹ̀ kọ́. Àwọn ọkọ̀ jókòó lórí àga yẹn láyé ìgbà kan. Please make welcome distinguished Senator Monsurat Somono for a goodwill message. Ẹ dábàá bá ń pàtẹ́wọ́ fún. Ayẹyẹ wọ́n ní ẹ máa dúpẹ́ fún onísábàbí kó tó di pé ẹ dúpẹ́ fún Ọlọ́run. Onísábàbí ni ó mọ̀ wípé Ọlọ́run nìkan òun ọpẹ́ tọ́ sí. Ṣùgbọ́n gbogbo Ọ̀yọ́ lẹ́nu àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá a dúpẹ́ fún Gọ́vnà Olúṣèyí Abíọ́dún Mákindé torí pé tí wọ́n ṣe yìí eléyìí nìkan kọ́kọ́ o àwọn lọ́balọ́ba wa tí wọ́n ti wà tipẹ́tipẹ́ ọgbẹ́. Àpẹ́ bí ewé àpẹ́ adára lẹ́wà bí ọ̀sùn ajímọ̀pọ̀ gbẹ̀ bí ewé nínú gbogbo wọn ni wọ́n bá ọba wa gbẹ́rù àgbàdókè owó kì í wọ́n lé ajé iyọ̀ kì í wọ́n lé olókun òjòṣù ẹ̀rù yẹn kó bábá máa lẹ́kàn ọmọ fàkó lẹ́yìn ọba wa Abimbọla kẹ́kọ̀ọ́ ọmọ akẹ́ bí eku lẹ́yìn ọba wa Ọwọade kí ẹyẹ ọmọ akẹ́ bí ẹyẹ lẹ́yìn Alaafin tòní kí ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn àṣẹ òrìṣà lẹ́nu mi o àṣẹ òrìṣà lẹ́nu mi èyí mo bá wí ní rúmọlẹ̀ ò gbà yóò gbà dandan o àṣẹ òrìṣà lẹ́nu mi. Abimbọla Akimo Ẹlẹwu ẹ̀tù kọ́dé pẹ́ lórí kí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ káṣí ọ̀pẹ lẹ́nu èmi ìyàkú ẹ̀gbẹ́ èmi lọ lórí àwọn olórí láàfin nígbà tí àwọn bá pàtẹ́sẹ̀ pa tí ọ̀sán lè jò bá a ṣe máa ń bá àfiyèsí ṣeré tá a máa fọ́ rìnlá tá a máa fọ́ bá ṣe tára yóò gbé dídìní dídìní ẹ̀yin olórí dá ọ̀yà ọ̀yà ẹ bá ń dá lára yá ọ ṣeun. Ẹ ṣeun.
ìjó. Tí gómìnà bá gbé máìkì wọ́n mọ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ sẹ́ is not for sale. Àwàdà ní gbogbo wa kọ́kọ́ pé o àfìgbà tó délẹ̀ ìjọ tí kábíyèsí wọ Nàìjíríà tí gbogbo wa kọ́ tẹ̀lé wọn lọ ọjọ́ ọ̀la kọ́kọ́ tí wọ́n jọ kọ́kọ́ fojú ríra wọn. Kí ló yẹ ká ṣe fún ẹ̀mí yẹn? Àfi ká máa dúpẹ́. Alálẹ̀ Ọ̀yọ́ yóò dúpẹ́ fún gọ́vnà. Gbogbo àwọn abiyamọ òde ayé àti gbogbo abiyamọ òde ọ̀run gbogbo wọn ni wọ́n dúpẹ́ o. Ẹlẹ́dàá wọn sì mọ̀ tì yín lẹ́yìn. Wàrọ́dà láwùlàdí nà káfà rúbi géèdì yìí. Lamu ya nadu kaira wakafa lau limu minina likitala wakana lau kawiyan asiri.